Ẹ̀yin ènìyàn, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Bàbá wa gómìnà Rotimi Akeredolu wọ́n ti sọ̀rẹ́ńdà o. Wọ́n ní kí igbákejì àwọn kó máa ṣe adelé lọ nítorí wípé àwọn fẹ́ lọ tọ́jú ara wọn ní òkè òkun fún ìlera wọn. Wọ́n ní kí Mr. Lucky Ayedatiwa kó máa ṣe ìjọba lọ o nítorí pé àwọn fẹ́ lọ tọ́jú ara wọn ní ìlú òkèèrè fún ìgbà díẹ̀. Nítorí pé ara wọn tí kò yá, tí wọ́n dẹ̀ ní pé àwọn sì fẹ́ sinmi ná, wípé kí Honorable Lucky kí wọ́n máa bá ìjọba lọ títí tí ara wọn á fi yá. Èyí farahàn nínú àbẹ̀jáde kan tí akọ̀wé Richard Ọlákúnlé fi ṣọwọ́ sí àwọn èèyàn ní ọjọ́ Tuesday èyí tó kọjá yìí, 12/12/2023. Ọlákúnlé sọ nínú àbẹ̀jáde wípé ní ọjọ́rú ọjọ́ 13 oṣù tí a wà nínú ẹ̀ yìí, ó ní ọ̀gá òun fẹ́ bẹ̀rẹ̀ ìtọ́jú tó péye. Ní ọ̀gá òun, wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìsinmi lọ́jọ́ gbọrọ kí wọ́n lè ráyè láti sinmi fún ìlera ara wọn. Wọ́n ní ìgbésẹ̀ yìí ó ṣe pàtàkì fún ọ̀gá àwọn o nítorí ìlera ara wọn. Ẹ̀yin ènìyàn, ẹ mọ̀ pé a ti wà lẹ́nu ọ̀rọ̀ àwọn gómìnà Rotimi Akeredolu tí wọ́n fẹ́ lọ gba ìtọ́jú tó péye ní òkè òkun. Wọ́n fẹ́ sinmi díẹ̀, wọ́n dẹ̀ fẹ́ gbé ìjọba sílẹ̀ fún adelé wọn, Honorable Lucky, kí ó máa ṣe ìjọba lọ. Wọ́n ní wọ́n ti fi ọwọ́ sí o kí igbákejì wọn, Honorable Lucky, wípé kí ó máa ṣe ìjọba lọ o nítorí pé àwọn fẹ́ lọ sí òkè òkun láti lọ tọ́jú ara àwọn dáadáa kí ara wọn kó tó yá, wípé kí Honorable Lucky máa ṣe ìjọba lọ. Wọ́n ní kí wọ́n wà ní ipò adelé gómìnà o títí àwọn ò fi ní sí nílé, wípé kán máa delé dè àwọn lọ ní gbogbo ìgbà tí àwọn ò fi ní sí nílé. Wọ́n ní àkẹ́tì ti ṣetán láti kọ̀wé sí ilé ìgbìmọ̀ aṣòfin o lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní wọ́n dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ará Ondo fún ìfọwọ́sowọ́pọ̀ wọn àti fún ìfẹ́ tí wọ́n fi hàn àwọn nígbà tí ara wọn ò yá. Wọ́n ní kì í ṣe ìgbà àkọ́kọ́ tí gómìnà máa fi imú fídọ̀ gbé fi ipò sílẹ̀ fún igbákejì wọn o, wípé kí wọ́n máa ṣe adelé lọ. Wọ́n nígbà tí wọ́n bá ti sí nílé, wọ́n máa ń gbé ìjọba fún Honorable Lucky fún títí tí wọ́n á fi dé. Wọ́n ní nǹkan tí wọ́n ti ṣe sẹ́yìn dáadáa ni. Wọ́n ní ọdún 2021 o, wọ́n ní wọ́n ti gbé ìjọba sílẹ̀ fún Honorable Lucky rí. Wọ́n ní pé kì í ṣe ojúbọ̀rọ̀ ni gọ́vnà ṣe gbé ìjọba sílẹ̀ fún Honorable Lucky o. Wọ́n ní gbogbo ẹ̀ kò ṣẹ̀yìn bàbá wa Bọ́lá Tinubu, wípé Bọ́lá Tinubu ló ṣe ìpàdé pàjáwìrì pẹ̀lú àwọn ará Ondo tí wọ́n dẹ̀ fi tó wọn létí wípé kí wọ́n yọ̀ǹda ipò yìí fún adelé wọn títí tí ara wọn á fi yá. Wọ́n ní àwọn àti àwọn olórí aṣòfin pẹ̀lú àwọn èèyàn jàǹkànjàǹkàn ní ìpínlẹ̀ Ondo ni wọ́n parapọ̀ láti bá gómìnà sọ̀rọ̀ wípé kí wọ́n gbé ìjọba yìí sílẹ̀ fún Honorable Lucky láti máa ṣe ìjọba yìí lọ títí tí wọ́n á fi dé láti lọ tọ́jú ara wọn. Wọ́n ní November 2023, wọ́n ní bàbá wa Bọ́lá Tinubu pàṣẹ wípé kí wọ́n gbé ìjọba sílẹ̀ fún igbákejì wọn, Honorable Lucky, wípé kí wọ́n máa ṣe ìjọba lọ. Wọ́n ní pé ibi tí ó rẹ gómìnà dé pé wọn tiẹ̀ lè kọwọ́ bọ̀wé fúnra wọn gan, wípé kí wọ́n fi
social media kí wọ́n fi kọ ìwé láti sọ wípé àwọn gbé ìjọba sílẹ̀ fún Honourable Lucky láti máa ṣe ìjọba lọ. Wọ́n ní September 2023 ni gómìnà dé láti ìlú èyìnbó tí wọ́n ti lọ gba ìtọ́jú o. Wọ́n ní àwọn ọmọ lẹ́yìn wọn dẹ̀ ní ara wọn ti yá dáadáa. Wọ́n ní ṣùgbọ́n ìgbà tí wọ́n máa rí ìdí ọ̀rọ̀ yìí, wọ́n ní látìgbà náà ni wọ́n ti yọjú sí ìpínlẹ̀ Ondo o. Wọ́n ní ìlú Ìbàdàn ni gómìnà jókòó sí nítorí pé ara wọn ò tíì yá rárá. Wọ́n ní ìgbà tí bàbá wa dẹ̀ jókòó sí Ìbàdàn, wọ́n ní gbogbo àwọn olóṣèlú ń lo àǹfààní pé ara wọn ò yá láti máa ṣe nǹkan tí ò yẹ kan ṣe. Wọ́n ní wọ́n tún ń fi orúkọ wọn gan lu jìbìtì káàkiri tí wọ́n ń fi signature wọn tí wọ́n fi ń gba contract tí ò yẹ kí wọ́n gbà. Ní ọ̀sẹ̀ tó kọjá ni a gbọ́ wípé àwọn ẹgbẹ́ kan jáde tí wọ́n fún wọn ní ọ̀sẹ̀ méjì láti gbé ìjọba sílẹ̀ fún Honourable Lucky o, nítorí wípé wọ́n ní oríṣiríṣi ìwà ìbàjẹ́ ni ó ń ṣẹlẹ̀ látìgbà tí bàbá wa tí ara wọn ò ti yá, tó jẹ́ pé wọ́n lu jìbìtì pẹ̀lú orúkọ wọn kiri ni. Wípé àwọn rọ̀ wọ́n kí wọ́n gbé ìjọba yìí sílẹ̀ ní kíákíá fún Honourable Lucky. Ẹgbẹ́ PDP gan tó fi ìgbà kan pariwo síta wípé kí wọ́n gbé ìjọba fún Honourable Lucky o, nítorí pé oríṣiríṣi ìwà ìbàjẹ́ àti jìbìtì ní àwọn èèyàn ń lò, nítorí pé wọn ò wá sí ìlú Ondo láti ìgbà tí ara wọn ti yá, tí ara wọn ò ti yá. Agbàfẹ́tọ̀ọ́ ènìyàn Ọmọyẹlé Sowore wọ́n ti ń múra láti fi ẹ̀hónú hàn o bí wọ́n ṣe gbé ìjọba sílẹ̀ fún Honourable Lucky látìgbà tí ara wọn ò ti yá. Wọ́n ní ọ̀gbẹ́ni Sowore ní Akeredolu wọ́n gbọ́dọ̀ fi ipò sílẹ̀ nítorí àìlera ara wọn o, kí wọ́n jẹ́ kí Honourable Lucky Ayedatiwa kó máa bá ìjọba yìí lọ títí tí ara wọn á fi yá. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ o, ìfẹ̀hónú hàn tó lágbára máa wáyé o, nítorí wípé wọ́n ti dákẹ́ tó. Ẹnu èyí ni wọ́n wà o tí ìkéde fi wá wáyé pé bàbá wa gómìnà wa ti gbà láti gbé ìjọba sílẹ̀ láti lọ tọ́jú ara wọn ní ìlú òkèèrè. Wọ́n ní wọ́n fẹ́ lọ tọ́jú ara wọn lókè òkun o. Wọ́n ní wọ́n dẹ̀ fẹ́ sinmi láti jẹ́ kí ara wọn yá kó tó di pé wọ́n padà wálé. Wọ́n ní pẹ̀lú ìkéde yìí o, ó ṣeé ṣe kí ìjọ̀gbọ̀n àti wàhálà bẹ́ sílẹ̀ o, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń lo ayédèrú signature wọn láti fi gba contract tí wọ́n dẹ̀ ń lu jìbìtì kiri ìlú Ondo. Ẹ̀yin ènìyàn lé, a ní ká mú update wá ní lórí ọ̀rọ̀ gómìnà tí ara wọn ò yá látijọ́ yìí, tí wọn ò dẹ̀ fẹ́ gbé ìjọba sílẹ̀ fún Honourable Lucky Ayedatiwa, ṣùgbọ́n àwọn gangan ni wọ́n ṣe ìkéde yìí tí wọ́n dẹ̀ fi ọwọ́ síwèé wípé kí Honourable Lucky Ayedatiwa máa bá ìjọba lọ títí tí àwọn á fi lọ tọ́jú ara wọn ní ìlú òkèèrè. A ní ká mú wá ní o láti iléeṣẹ́ Mashola Gist TV. Ẹ ṣé.